Ẹ̀yin tèmi, ẹ gbọ́ ná, kí ló máa ń ṣe àwọn èèyàn wa ná tó fi jẹ́ wípé gbogbo nǹkan bí ìbànújẹ́, bí ọ̀fọ̀ ó ṣe wá yá wọn lára láti máa gbé sí orí péèjì wọn. Wọ́n kàn ṣàdédé, wọ́n gbé RIP sí orí fọ́tò àwọn òṣèré yìí láì ṣe wípé wọ́n ti kú. Kí ni nǹkan tí wọ́n fẹ́ gain nínú gbogbo ìwà àbàjẹ́ èyí tí wọ́n ń wò yìí? Èmi ti sọ wípé tí wọn ò bá ti fi ẹnìkan jófin nínú wọn, wọn ò ní kọ́gbọ́n. Àbí irú ìwà àbàjẹ́, irú ìwà burúkú wo ni ká pè léyìí? Kéèyàn ó kàn jí nínú ilé rẹ̀ láàárọ̀, kó kàn rò wípé ìròyìn tóun fẹ́ gbé jáde ni wípé kóun ó mú RIP kó kọ sí orí fọ́tò ẹni tí ò tí ì kúrò láyé. Ṣé ká sọ wípé tán bá ti ṣe léyìí, ó máa ń múnú wọn dùn ni? Àbí kí ni ká pè é? Ẹ̀yin tèmi, tí ẹ bá gbàgbé ní nǹkan bí ọjọ́ bíi mélòó kan náà, actress Fathia Williams ó náà jáde tó pariwo síta wípé òun ò ní kú ikú kankan o bí kò ṣe yíyè. Ó ní òun rí àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé RIP sí orí fọ́tò òun. Ó lóun ò kú o. Ó ní ààyè ló ń wà. Ẹ̀yin tèmi, lòun náà kí èpè mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún àwọn èèyàn wọ̀nyí. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn jọ mépè lóòótọ́, kì í ṣèpè lásán. Tí àwọn òṣèré yìí tí wọn ò bá ti lọ máa arrest àwọn tó ń hùwà burúkú yìí, wọn ò ní dẹ́kun ìwà àbàjẹ́ yìí rárá. Ní báyìí, ìkan lára àwọn òṣèré yìí náà ó tún ti pariwo síta o. Ó lóun ò kú o. Ó ní ààyè ló ń wà. Ó ní bẹ́ẹ̀ sì ni òun ò ní kú ikú kankan bí kò ṣe yíyè. Arákùnrin èyí tí a mọ orúkọ wọn sí Owólabí Àjàṣà, èyí tí gbogbo ayé mọ̀ ní ọlọ́pàá ẹgbẹ́ inú Nollywood. Arákùnrin yìí, role tí wọ́n sábà máa ń ṣe nínú fíìmù òní ọlọ́pàá tí gbogbo ayé sì mọ̀ wọ́n, tí àwọn olólùfẹ́ wọn tí wọ́n sì nífẹ̀ẹ́ wọn. Àwọn náà ti jáde o. Wọ́n ní àwọn ò ní kú ikú kankan bí kò ṣe yíyè. Wọ́n ní ṣàdédé ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pe àwọn láti orílẹ̀-èdè Nàìjíríà àti láti òkè òkun, tí wọ́n ń sọ wípé ṣe ni àwọn rí post wọn káàkiri orí ayélujára níbi tí wọ́n ti ń gbé RIP wọn káàkiri pé kí ni tó ṣẹlẹ̀, ṣé wọ́n wà láàyè ni àbí wọn ò sí láàyè, pé torí àwọn ti rí bí ọ̀nà mẹ́ta níbi tí wọ́n ti gbé RIP sí orí fọ́tò wọn. Ẹ̀yin tèmi, eléyìí ló fà á èyí tí òṣèré yìí tó fi jáde síta láti wá pariwo síta wípé àwọn ò kú o, àwọn wà láàyè. Gbogbo ẹni tó bá fẹ́ kí àwọn kú, òun ni yóò gbà kó àwọn kú o. Wọ́n ní gbogbo ẹni tó bá ń gbèrò kú sáwọn, wọ́n ní tẹbí tará tọmọtọmọ, wọ́n ní gbogbo wọn pátápátá òun ni ó kú ṣáájú àwọn o. Ẹ wò, òṣèré yìí ṣe ni wọ́n kí èpè bọlẹ̀. Ẹ̀yin náà ẹ wò, ṣé ọ̀rọ̀ wọn ò tọ́ ṣépè náà lóòótọ́? Nígbà tí èèyàn bá wòyàn sùnsùnsùn tó sì mú RIP tó gbé sí orí fọ́tò rẹ̀ tó jù sí orí ayélujára. Ẹ̀yin náà ẹ wò, ìkan lára àwọn tí wọ́n ń gbé RIP sí orí fọ́tò arákùnrin náà, ó ní òṣèré yìí ti gbé jáde yìí tó pera rẹ̀ ní DJ Fàájá. Kí láà sọ wípé àwọn èèyàn yìí ń wá ṣe torí view? Ẹ̀yin náà ẹ wò, nígbà tí wọ́n bá pa owó lórí fọ́tò eléyìí báyìí, ṣé kìí ṣe owó èpè òun ni wọ́n ń pa? Ṣé kìí ṣe owó àìsàn òun ni wọ́n ń pa? Ẹ wò, kò tán síbẹ̀ o. Ìkan náà tún ní tó pera rẹ̀ ní Westcliff. Òun náà ó gbé RIP sí orí fọ́tò arákùnrin náà. Gbogbo irú ìwà báyìí kò bójú mu rárá. Ẹ̀yin náà tún wò, ìkan náà tún ní èyí tó pera rẹ̀ ní Amúláyé TV àbí kí ló pera rẹ̀ yìí? Ẹ̀yin náà wò, ṣé gbogbo irú ìwà báyìí náà ṣó náà bójú mu? Torí Ọlọ́run, nítorí pé àwọn views, ká wá gbé fọ́tò onífọ́tò, ká bẹ̀rẹ̀ sí ní ròrò ikú sí wọn, ká tún wá gbé kájù sí orí ayélujára. Torí kí ni táwọn èèyàn yìí èyí tí wọ́n fẹ́ gain? Kì í sì ṣe àwọn òṣèré yìí nìkan o. Bẹ́ẹ̀ sì ni kì í ṣe Fathia Williams nìkan. Òun ni wọ́n ń gbé RIP sí orí fọ́tò wọn. A ti rí àwọn òṣèré yìí, in fact almost gbogbo àwọn celebrities yìí òun ni wọ́n máa ń gbé RIP sí orí fọ́tò wọn. Kí ni ká ti pe léyìí? Ó mú ṣe ní tí wọn ò bá ti fi ẹnìkan kí wọ́n fi jófin nínú àwọn èèyàn burúkú yìí, wọn ò ní dẹ́kun ìwà ìbàjẹ́ èyí tí wọ́n ń wò yìí. Àbí nígbà tá a bá wá wo àwọn èèyàn sùnsùn, tá a ro èrò ire, ká tiẹ̀ wá sọ wípé bóyá à ń wá views nítòótọ́. Àṣé wá máa parọ́ ká máa ní bóyá wọ́n ra lé,
wọ́n kọ́lé wọ́n ṣe nǹkan oríire ká wá fi eléyìí ká fi wá máa wá views ní orí péjì wa kí ló dé tá a ṣe parọ́ nǹkan rí nǹkan ayọ̀ ká parọ́ rẹ̀ mọ́ wọn tó wá fi jẹ́ wípé nǹkan bí ikú òun là ń rò lọ́kàn wa á sì múrú fọ́tò bẹ́ẹ̀ á gbé sí orí ayélujára láì ní ẹ̀rí ọkàn rárá bó ti wulẹ̀ kó mọ́. ẹ̀yin tèmi ìbínú ni òṣèré yìí tó fi jáde tó sì bẹ̀rẹ̀ sí ní wọn àwọn ẹni bí yìí lépè ní abẹ́ fídíò èyí tó ṣe ó kọ síbẹ̀ ó ní all the same what I will say is back to sender to you kí ó rí fún yín gẹ́gẹ́ bí èrò ọkàn yín sí àwọn òṣèré àwa kì yóò kú ikú kúkú kankan bí kò ṣe yíyè eléyìí ni àtẹ̀jáde tí arákùnrin yìí èyí tó gbé jáde kó tó di wípé òun wá ṣe fídíò ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí òṣèré èyí tó sọ nínú fídíò èyí tí wọ́n ṣe. Good day, everyone. My name still remain Owolabi Ajasa, your Nollywood police officer. I want to tell all my fans, both Nigerian and abroad, that I am still much alive. Ẹ ṣé púpọ̀. Mo ṣì wà láyé, mo wà láàyè kò sí tó ṣe mí o. Ìgbà ọdún ọjọ́ kan ṣoṣo ni. Mo ní kí n fi àsìkò yìí jẹ́ kí gbogbo yín mọ̀ ni o wípé àlàáfíà ni mo wà o. Gbogbo àwọn tí wọ́n ń post rest in peace mi káàkiri back to sender o. Gbogbo ẹbí yín pátá àwọn ọmọ tẹ́ ẹ bí àtẹ̀yin fúnra yín lè máa rí ikú òjijì he lágbára Ọlọ́run torí àwa ò gbèrò bí sí yín. Gbogbo ohun tó wà lọ́kàn àyà wa ni wípé bá a ṣe máa mú inú yín dùn tá máa pa yín lẹ́rìn tá máa fi àwọn ìtàn tá a ní tá ń gbé sáyé tá máa fi kọ́ yín lẹ́kọ̀ọ́ òun ló wà ní ọkàn àyà wa. Àwa ò gbèrò kú sí gbogbo àwọn fans wa àtàwọn tí wọ́n ń wò wá ṣùgbọ́n tó bá jẹ́ pé ń tẹ̀yìn ní lọ́kàn nìyẹn gbogbo ẹ̀ á jẹ́ ìpín yín lágbára Ọlọ́run ọba. Lẹ́ẹ̀kan sí mo ní kí n jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ní wípé àwọn platform tí wọ́n ń hùwà yìí ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ search fún West Clip lórí TikTok ẹ máa rí gbogbo ohun tí mò ń sọ yìí ń bẹ. Èmi nìkan kọ́ ni wọ́n ṣe fún o. Àwọn òṣèré tí wọ́n ṣerú nǹkan báyìí fún wọn ti pọ̀ rẹpẹtẹ. Bákan náà Aminulai TV àwọn náà ń post rest in peace nígbà tẹ́ni tẹ́ ń post ẹ̀ òkú lágbára Ọlọ́run gbogbo ọmọ tẹ́ ẹ bí àtẹ̀yin náà fúnra ara yín lè máa rí kú òjijì he nítorí òbí kan náà ló bí wa àwa náà dẹ̀ lẹ́bí àníyàwó alọ́mọ. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo ohun tá a bá ń ṣe o. Lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè lọ́tún lósì káàkiri láti orílẹ̀-èdè Nàìjíríà títí dé òkè òkun gbogbo yín ni mo appreciate o. Ẹ ṣé mo dúpẹ́ o. Àlàáfíà ni ọ̀rẹ́ yín èèyàn yín ọlọ́pàá if you move àlàáfíà ni mo wà o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ta ló pa chief àti mọ̀ ń sìn wípé West Clip platform lórí TikTok àti Aminulai TV àti gbogbo àwọn tí wọ́n ń hùwà tí ò dáa àwọn ni wọ́n pa chief àwọn ní kẹ́ lọ bá mi wá ìbọn kẹ́ bá mi pa wọ́n tìrantìran o. Ìkà ni wọ́n o wọn ò lérò tó dáa sí wa o. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa o. Ẹ ṣé mo dúpẹ́. Owólabí Àjàsá lórúkọ mi ọlọ́pàá yẹn náà ni o. Gbogbo comment oníkálukú pátá ni mò ń rí. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé gan ni o. A ò ní fojú sunkún ara wa o. God bless you all. Thank you so much. ẹ̀yin tèmi abẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu actor Owólabí Àjàsá kí ni tí ẹ̀yin náà rò lórí gbogbo ìwà burúkú èyí tí àwọn èèyàn ń wù yìí ní tèmi mo ti sọ síwájú wípé níṣe ni ó yẹ kó máa arrest àwọn èèyàn burúkú yìí torí wípé tí wọn ò bá ti fi ẹnìkan jófin nínú wọn wọn ò ní dẹ́kun ìwà burúkú yìí wọn ò ní dẹ́kun ìwà bàjẹ́ èyí tí wọ́n fi ń ṣayọ̀ tí wọ́n wò ní gbogbo ìgbà ẹ̀yin tèmi ọ̀rọ̀ ló délẹ̀ yìí o kí ni tẹ́yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ gẹ́gẹ́ bí ìṣe wa ní orí ètò yìí ire o.